àtijọ́ ṣé dáadáa ni o ṣé dáadáa ni ṣàlàáfíà lẹ́wà gbogbo lé ń kọ́ mo tún kí yín káàbọ̀ sórí ètò wa lónìí o ètò wa Ṣọ́wọ́nyá rèé láti Dayo Agboola rédíò TV wọ́n ní tá a bá ti ríra wa tó tójọ́ mẹ́ta ẹkú àti là ń kíra wa ó yẹ ká ṣètò lánàá òde tá a lọ́jọ́ sátidé ó mọ̀ jó rẹ ni a lè wá sórí ètò lánàá ẹ má bínú ẹ mọ̀ péjọ sátidé gan àìwá sórí ètò so ó tójọ́ mẹ́ta ó tójọ́ mẹ́rin tá a ti ríra wa wọ́n lẹ́ ń bá yọkùnrin ẹ gbówó fún irú eléyìí kan ó kí yín o ẹ kú àbọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà àtọyún inú àtàsẹ́ ìdí gbogbo yín mo kí o ètò wa ètò yín ìrìn Ṣọ́wọ́nyá ló tún kàn lùdò báyìí òun ló tún dorí afẹ́fẹ́ ló ń dorí atẹ́gùn láàmú o láti ilé agodo wa Babalonta Digital Studio ibẹ̀ láti beam left to the world Baltimore la dúró sí o nípínlẹ̀ Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà mo kí gbogbo yín lọ́kùnrin lóbìnrin ẹ mọ̀ kú ọdídé ìjẹrin ẹ kú ọdídé ìjẹta ẹ kú ọdídé ìjarun ayé Thanksgiving ayé Black Friday àtúní Saturday àtúní Sunday ẹ wò ó àwọn ẹlòmíì gan ọ̀fẹ́ lọ bí iṣẹ́ ají wọn láàárọ̀ yìí pé ẹ máa rebi iṣẹ́ ni wọn ọ̀fẹ́ lọ bí iṣẹ́ ẹ̀ ta ni ò fẹ́ sinmi gbogbo yín mo kí o ẹ kú àbọ̀ mo dé wẹ́rẹ́ bí èjì alẹ́ ẹ wò mo dé kùtùkùtù bí èjì ìyálẹ̀ ta mo ti dé o ẹjẹ́ kólókó mọ́ roko mo ti dé ẹjẹ́ kọ́lọ́nà mọ́ yẹnà mo tún ti gbé ètò wa dé Ṣọ́wọ́nyá lónìí ọjọ́ Monday ọjọ́ 26 oṣù kọkànlá ọdún 2018 ọjọ́ Monday ọjọ́ 26 oṣù kọkànlá ọdún 2018 ẹdún ọ̀nà ìgbà wo la ṣe Happy New Year náà lọ́dún yìí 320 something days láti rí yìí ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni Ọlọ́run tó ṣọ́ wa fún oṣù January tó ṣọ́ wa fún February o òun kan náà ló ṣọ́ wa fún March tó tún ṣojú rẹ̀ ó mọ́lẹ̀ sí wa lára ní April ó wà pẹ̀lú wa ní May ó pa wá mọ́ bí ẹ̀yìn ojú ní June ó jẹ́ káyé wọ́n dáa ní July ó bùkún wa ní August ó ṣe rere fún wa ní September ó tún dá wa láre ó pa wá mọ́ ní October November rèé o tó tún fún wa níyè ẹ̀mí tó tún jẹ́ ká tún máa ríra wa ẹ wo àwọn èèyàn wá ti gbórí wọlé lọ́tún lọ́sì ẹ jẹ́ mọ́ sáré olùwọ́ lọ́gbọ̀ ẹnu ká tó kàn lágbàmí ètò torí pé ó pẹ́ wá díẹ̀ lónìí àlejò wa táwọn retí ni o ẹ má bínú àlejò wa ń bọ̀ lọ́nà Kọ́lá Ògúnkọ̀yà Àgbẹ̀dú master ó yẹ kẹ́ni bá wa lórí ètò ṣùgbọ́n wọ́n wà lójú ọ̀nà wọ́n làwọn máa bá wa láìpẹ́ a wò pé bóyá ká dúró ká lè wọlé torí àti wọn sẹ́ẹ̀tì àwọn kámẹ́rà wa ṣùgbọ́n wọ́n bá wa lórí ètò náà àtòwò yìí máa rí náà ni ẹ mọ̀ pé kò yí sí kéèyàn mọ́ wá láti ISV lọ́hùn wá sí ọ̀dọ̀ wa ń bí pàtẹ́ yẹn ń lọ láti Ìbàdàn lọ sábújá ni ọpẹ́lọpẹ́ ojú ọ̀nà tó dáa díẹ̀ mo ráyè èèyàn wá o mo rí yín wọ́n máa dùn yín lọ́gbọ̀ọ́ ẹni nísìnyí kọ̀ọ̀kan mo rí yín o Olúwafẹ́mi Oṣùọlálé OOI Olúwafẹ́mi Oṣùọlálé OOI mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò Dáramọ́lá Tèmítọ́pẹ́ mo rí yín ẹ kú àbọ̀ ṣáàfíà lẹ́wà Ìdòwú Skilati àbúrò mi kan báyìí Skila fúnra rẹ̀ bóò ni ẹ kú àbọ̀ sórí ètò Gloria Shaibu mo rí yín o ẹ kú àbọ̀ ṣáláfíà lẹ́wà Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi kan láti UK mo rí yín ẹ kú àbọ̀ Ọpẹ́yẹmí Adétilóyè ìyá proprietress mo rí yín o ẹ kú àbọ̀ bóò ni ṣé wà Àróbíẹ̀kẹ́ Aṣíwájú Wálé Àróbíẹ̀kẹ́ àwọn tí a ní Bọ́tímọ̀nù mo kí yín ọkọ Yèyélúwà ọkọ Linda bóò ni baba Love baba Favour baba Peace baba Joy baba gbogbo ẹ̀ mo kí yín o ẹ kú àbọ̀ sórí ètò wa mo kí yín Olúwaṣeun Ọláníyan aya baba tí mo rí yín o bóò ni adigódegó ẹ kú àbọ̀ sórí ètò wa Ṣọ́wọ́nyá rèé o Adéwuyì Adéníyì Adélékè mo kí yín ẹ kú àbọ̀ mo rí yín mi lè mójú ta yín nù Aṣíwájú Tony Akínlọ́nù AAA
aṣíwájú Anthony Akínlọ́nù mo kí yín o Triple A promotion mo kí yín ẹ kú àbọ̀ sórí ètò wa tatúni náà tani ìdí ìdárúkọ rẹ o ẹ dákun Ezekiel Ọláwuyì mo kí yín o ẹ kú àbọ̀ Gloria Shaibu àwọn tèmi ní àjà mo kí yín ẹ kú àbọ̀ lábìyí fábíyí Mr. Wolabi fábíyí mo kí yín o ẹ kú òde àná bó ni àwọn àmbẹ̀ tílẹ̀ yìí mọ́ ni ó kọjá bìkíáfù mo kí yín wọ́n ní àì bàbá ayò mo kí yín ẹ dákun tó bá lẹ́nu lẹ́kẹ́ni tó wọlé tẹ́lẹ̀ tí wọn ò tí ì porúkọ ẹ̀ ẹ bọ́ bínú sí mi o àwọn orúkọ tí mo rí nù o gbogbo yín mo kí o n ò fojú pẹ́ nìkẹ́ni rẹ o Ṣadé Abídèmí Àwésù mo rẹ́yìn náà o ẹ kú àbọ̀ ẹ wo lónìí kákọ́lu agbami ètò ni n ò lé nìkan jó Wàsíù Gbóòsókè náà ń bọ̀. ìjọ lè fẹ́ onífúnjì ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ mélèé nìkan jó. mélèé nìkan jó mélèé nìkan jó. mélèé nìkan jó. mélèé nìkan jó. mélèé nìkan jó. bàbí àtọ̀ká àwẹ̀ àyàrá. kàṣọ bàbí àtọ̀ká. ẹ wò ó mo tó di pé mo kọ́ lu agbami ètò òré o àgbèdè ní gbígbóná fẹlifẹli òré night of 1000 places night of 1000 places ré o àṣálẹ́ ẹgbẹ̀rún ìyìn àṣálẹ́ ẹgbẹ̀rún ìyìn night of 1000 places òlélẹ́yìí night of 1000 praises àṣálẹ́ ẹgbẹ̀rún ìyìn òlélẹ́yìí tẹ́ rí yìí Sami Agboola yín náà àti Diamond production àwọn náà ṣe gbátẹrù ẹ̀ ṣe rí ní Saturday on the 15 oṣù December Saturday on the 15 oṣù December ngbà la máa ṣe àwọn olórin ẹ̀mí lóríṣiríṣi káàkiri state Maryland náà ń bọ̀ bẹ́ẹ̀ o Father Christmas gan bọ̀ ó máa pín ẹ̀bùn fáwọn ọmọ bẹ́ẹ̀ náà ló máa pín ẹ̀bùn fáwọn àgbàlagbà Saturday on the 15th of December kí Christmas yóò tó dé ni Christmas celebration ni Christmas carol àwọn olórin ẹ̀mí àwọn bíi Abímbọ́lá Charles ìyàwó Rúùtù Àpáta Evangelist Máyọ̀wá Jọmọ Evangelist Speechless Evangelist Miracle Praise Tósìn Adú Mariam Akínbóyè sàlódùkù náà ti di àrùkọ Fẹ́mi Ìbídàpọ̀ mélòó mo dákọ náà àwọn bíi mẹ́sàn-án ni àtẹ̀yìn náà tó yẹ pé ẹ mọ orí kọ tá ní àbílí yín bí ẹ máa bọ̀ lórí ètò ẹ máa bọ̀ níjọ́ náà open mic máa wà gbogbo yín lẹ máa kọrin gbogbo yín lẹ máa ẹgbẹ́ spẹ́ẹ̀tì yín dání ìwọ́n tó mọ̀ lu ìbílẹ̀ ìlú gbé dání ìwọ́n tó mọ̀ orí kọ máa bọ̀ microphone wà ẹ wò ó máa ṣá prapra lọ́jọ́ yẹn pápá rí ẹ ní pé ọ̀fẹ́ ní Father Christmas máa fún àwọn èèyàn wa lẹ́bùn gbogbo oúnjẹ ọ̀fẹ́ ni ohun mímu ọ̀fẹ́ ni on the 15 ni o on the 15 kẹ́ pàdé wa mẹ́ yééské Gbóòsókè Wàsíù ń bọ̀. mo sọ fún yín mo ní pé ohun tó mú wa tá a fi pẹ́ parí ètò díẹ̀ náà ni pé olórí wa àlejò wa Kọ́lá Ògúnkọ̀yà pé wọ́n ń bọ̀ lójú ọ̀nà aeroplane wọ́n yẹ ń sọ̀kalẹ̀ ni ṣùgbọ́n báyìí wọ́n sọ fún wa nílé agodo wa pé wọ́n ti ń wọlé mo ní táwa ti ń wọlé a máa adjust kámẹ́rà wa àwọn nǹkan tó wà yẹ ká tún tò wọ́n ti wà nílé agodo wa ń bì báyìí ẹ jẹ́ kí Wàsíù ọmọ bá wa jù lọ ná kájú mọ́ iye set-up ẹ jẹ́ kí àlejò wa máa wọlé o ẹ jẹ́ kí máa wọlé ẹ máa wọlé bọ̀ bàbá wa ẹ ṣé.
ẹ má bínú mo sọ lẹ́ẹ̀kan mo lálejò wà lójú ọ̀nà ẹlikọ́pítà tó lọ gbé wọn wá ẹ wò ó díẹ̀ ló kù kó yẹ pé kó há sínú hold up mo sọ fún yín pé àwa ẹ bá wọn hèèrà tí ò bá ti lọ́mọ nú tí bá sọ fún yín pé àlejò wa ń bọ̀ náà nu àlejò wa dẹ̀ ti dé síbí tẹ́ bá ń gbọ́ Gbẹ̀du master àwọn lẹ́ ń wò lórí ìwòran yín yẹn o Kànmí Sam Tuyi mo lẹ́yìn náà o mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ̀kú àbọ̀ Sam Tuyi màmá ní awo Buhari arákùnrin tó bá nínú Buhari àbí kó mú ìyàwó rẹ̀ kó mú kan ó prefer kó mú Buhari Kànmí Sam Tuyi ẹ máa bọ̀ ẹ bá mi àyìn ẹ máa bọ̀ adé lórí ètò lónìí ó wá dùn mí ó yẹ kí n ti gba àwọn orin àlejò wa olóyè kí n máa jù sórí ètò báyìí ṣùgbọ́n àlọ́ bẹ́ẹ̀ náà ni jẹ́ òbóyá mo nìkan bí yóò yẹ kí n rántí bóyá mo nìkan ń bọ̀. Promise me you'll be there for me. No matter what I do, no matter what they say. But you promise me you'll be there for me. bóyá mo lè rí lára àwọn orin wọn náà ni ẹ má bínú Tósìn Akínmọ́ládùn onílù ànánú bọ̀bọ̀ orí drum set orí yín o Gbẹ̀du master náà rèé lórí ètò wa Janet King mo kí yín ẹ kú àbọ̀ Gbẹ̀du master rèé lórí ètò Debbie Umar àbúrò mi ọ̀wọ́n bàbá ẹ make sure pé wà nú kámẹ́rà yẹn súnmọ́ bí dáadáa ẹ rí i pé mọ́nítọ̀ rẹ̀ wọ́n rí yín dáadáa ńlé ẹ make sure pé ẹ bọ́ nú ẹ̀ dáadáa ẹ make sure pé hàn nú gba àwọn kámẹ́rà yẹn tẹ́mi ọ̀bá tiẹ̀ hàn bẹ́ẹ̀ a mọ̀ pé ẹ̀yin làlejò wa lórí ètò yes ẹ̀yẹ ká kàn lu agbami ètò straight o ṣùgbọ́n kó tó di pé mo kàn lu agbami ètò yìí wọ́n ní ọ̀bẹ ìgbẹ́ èkú di ara ẹ̀ mo ní bàbá náà rán ayé àtijọ́ ni àwọn ọ̀bẹ kan wà lọ́dún ṣe ní tó lè bẹ́ǹdì tó lè gbé èkú díẹ̀ tó nítorí ìdí èyí èmi ò gbé èkú di tèmi o àbí wọ́n lẹ́ ọ̀bẹ ìgbẹ́ èkú di ara ẹ̀ bàbá náà rán àwọn òwe rán ẹ jẹ́ láti lọ sọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò wa ẹ jẹ́ wọlé agodo wa àwọn dà ẹ wà mẹ́ òde. Dayọ̀ Agboola ní bàbá o ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Ó ń gbọ́ lẹ́bùn ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sírú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola àdúrà èsì òdìdí kò fẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola rédíò TV ìmọ̀júmọ̀ Maryland ayẹ́fẹ́ l'Amẹ́ríkà. Rédíò TV Dayọ̀ Agboola gbogbo ayé ló ń gbọ́. Dayọ̀ Agboola rédíò TV. You can join us on Facebook at this page Babalonta Dayọ̀ Agboola Radio TV, Samis Dayọ̀ Agboola, Dayọ̀ Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agboola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agboola Radio TV, the ultimate in audio visual.
Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the crew. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, season DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on agboola68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Sọ́yà lẹ́tọ̀ ètò tí a fẹ́ gbọ́ ẹ̀rọ Agboola rédíò tí ó wọlé nìyẹn. sọ́yà lẹ́tọ̀ ètò tí a fẹ́ gbọ́ ẹ̀rọ Agboola rédíò tí every Monday ti Friday látọjọ́ ajé tọjọ́ Jímọ̀ ni o ṣẹgbọ́n. Sọ́yà lẹ́tọ̀ ètò tí a fẹ́ gbọ́ ẹ̀rọ Agboola rédíò tí sọ́yà yìí o ètò tó lóyin ládùn wà polówó ọjà kájébù bàjẹ́ ó yá polówó ọjà tàbókò ẹ̀mí Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144-376-085-78. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ bọ̀ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà yìí o ètò tó lóyin ládùn wà polówó ọjà kájébù bàjẹ́. oníṣẹ́wọ́nyá lẹ́tọ̀ ètò tó lóyin ládùn ṣọwọ́nyá lẹ́tọ̀ tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ṣọwọ́nyá lẹ́tọ̀ tó ń da tẹ́kùn láàmú Dayọ̀ Agboola rédíò TV náà la wà o. Ó dùn mí lónìí pé ó yẹ kí n ti gba orin àlejò wa olóyè kí n máa jù sórí ètò. Wọ́n tún ń bọ̀ lórí ètò láìpẹ́ táàmì yẹn máa ti gba àwọn orin àtúkọjọ. Mo kẹ́yìn èèyàn wa mo kí yín Adéwálé Ọlọ́lá wọn ní ẹ kú ojúmọ́. Ìdòwú Skìlájì Káyọ̀dé àbúrò mi kan báyìí ó ní gbẹ̀dú master ojú yìí le bàbá kí ló dé mo mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀ wò wọ́n ṣe ṣóò mọ́jú ni aago 7 àárọ̀ yìí la tó lé wọn kúrò bẹ́ẹ̀ pé bàbá rẹ̀ sùn ẹ̀ ń bọ̀ lórí ètò nǹkan tó fanu ẹ má bínú ẹ gbà wọ́n bẹ́ẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ sí rẹ́rìn báyìí yes ẹ jẹ́ lọ sórí ètò straight báyìí torí pé àránjẹ́ múso lókùn ẹ jẹ́ lọ sórí ètò àwọn èèyàn wá dìbò ìbéèrè ránṣẹ́ lọ́tún lọ́sì tọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn àlejò wa bàbá wa yes ẹ̀jẹ̀ àdálẹ̀ kábẹ̀rẹ̀ sí ní túṣà let's go there ìbàdàn yẹ ká ṣe ẹ bá wa rí níta òde ẹ sì dúró náà ẹ wọlé ẹ̀yẹ máa mú nǹkan bí tẹ̀wá ń ẹ̀yẹ káwọn ẹ̀sọ́ tálísì yóò máa lo nǹkan sí ọgàn yes wọ́n ní ètò bàbá ètò lè yí o let's go there Ìdòwú Skìlájì mórí yín ẹ ṣe ẹja wa àwọn wa ó gbé ẹja ńlá lónìí ẹ ti máa gbọ́ pè mí lórúkọ pàmí nírúgbọ̀n ẹ ti gbórin yẹn rí ń bọ ẹ̀yìn wà ń gbà wọn ẹwà ń bébì ẹ máa mú yín fojú tì ń gbà wọn àlejò wa náà rèé o bàbá wa ẹ káàsán o ẹ ṣe gan. ẹ bá gbóhùn sókè dáadáa ṣe rí microphone tó yẹ kí n ṣe fún yín nígbà tí mi ò rí kẹ́dé ó yẹ kí n lọ mú wá ní ṣùgbọ́n àjọ pé ilé náà lò bẹ́ẹ̀ náà ni gbóhùn sókè wọn níbi àṣírójú èmi dáadáa èmi lè pariwo dáadáa ẹ̀yẹn sọ̀rọ̀ sókè so bàbá wa ẹ dákun ẹ bá wa sọ gbogbo orúkọ tẹ́ ń jẹ́ fún àwọn èèyàn wa tán wò yín lé. orúkọ mi. ẹgbẹ́ òsókè bàbá èmi tí mi ò lè bá gbogbo nǹkan wọ́n ṣì ń gbọ́ mi. àná ìdá afọlọ́tí àná wà òkè gan àná ṣàprápra òkè bàbá wa ní àná yẹn ga ẹ̀jẹ̀ ìgbé lókè báyìí ó yá ẹ máa sọ̀rọ̀ wá bá a lò bẹ́ẹ̀ èèyàn wá lé ẹ bá a lò bẹ́ẹ̀ ó bàbá wa ti lọ. ó lẹ́gbọ́n yẹn o Kọ́lá Ògúnkọ̀yà Àgbẹ̀dú master mo sọ fún yín pé aago 7 àárọ̀ yìí la lọ gbé wọn kúrò ní kíní pé káwọn lọ sóòtẹ́ẹ̀lì wọn kán lè sùn díẹ̀ kán lè sùn ẹni pé òun ò tí ì là náà
kò tí ì là bàbá wa wọ́n ní inú ẹbí wo lẹ ti wá ìlú tẹ́ ti wá state tẹ́ ti wá orílẹ̀-èdè tẹ́ ti wá ẹ bá a sọ fáwọn èèyàn. Ogun State Ìjẹ̀bú. wọ́n ní Ògùn state Ìjẹ̀bú làwọn ti wá o Ìṣàgámù lẹ́yìn náà ti wá. ọ̀rẹ́ mi kan máa ń worí ètò Ọlálékan Lájúbà Elékùté master ọmọ Ṣàgámù ni tó kọrin ìbílẹ̀ Ṣàgámù ó wà ní Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ báyìí ó náà wá lórí ètò láìpẹ́ yóò worí ètò kan láìpẹ́ bá a ṣe ń wò yìí. wọ́n ní Ìjẹ̀bú Ṣàgámù làwọn ti wá o òun lẹ́gbọ́n yẹn o Túndé Fáòkúnlà mórí yín o àwọn tí wà látòṣogbo nu mo ní bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ kú àbọ̀ lùtọ́ lẹ́dẹ́ Adéjùmọ̀ mo kẹ́yìn náà o wọ́n ní wẹ́dọ̀ ọ̀sà ẹ ṣeun àlejò wa wọ́n ti wà lórí ètò àlejò wa Gbẹ̀dú master Kọ́lá Ògúnkọ̀yà àwọn rèé o bàbá wa wọ́n ní kí ló dé tán pè yín ní Gbẹ̀dú master pé mo lẹ ti lórúkọ òun náà. ó ṣe díẹ̀ Fẹlá Aníkúlápó Kútì bàbá ló fún wa lórúkọ ẹ̀. wọ́n ló ṣe ṣe é gbọ́ wọ́n ló ṣe díẹ̀ wọ́n ní Fẹlá abàmì ẹ̀dá bàbá 70 Fẹlá Aníkúlápó Kútì wọ́n lò ló fáwọn lórúkọ yẹn o ló sọ àwọn di Gbẹ̀dú master nígbà táwọn gbá Gbẹ̀dú so ẹ̀yin ti ń play orin láti gbà fẹ́ láti wà ní ayé lẹ́rẹ́sọ̀ òun o àbí. lágbára Ọlọ́run yes Jesus yes o. wọ́n nígbà tí fẹ́ láti wà ní ayé làwọn ti ń gbá orin làwọn ti ń gbá Gbẹ̀dú ó kọjá bẹ́ẹ̀ ẹ̀yin tó yẹ pé ẹ̀yin ọmọ ayé ìsìn tẹ̀ gbọ́ Gbẹ̀dú master rẹ o wọ́n jẹ láyé fẹ́ láwọn ìtún jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí oṣù ọ̀pá ni oṣù ọ̀pá yẹn lọ́pọ̀ ìtúráyà no network failure bàbá wa wọ́n ní bá a ṣe wò yí báyìí pé àwọn kan ní ọmọ ọdún 12 ní àwọn kan ní ọmọ ọdún kan àwọn kan ní kìnní ẹ dákun bàbá wa wọ́n lè tó ọmọ ọdún bíi mélòó báyìí o bá ṣe ń wò yìí. àwa bíi 40 to 55. ẹ wà between 40 to 55. bẹ́ẹ̀ ni sá. ó lẹ́ gbọ́ yẹn o bàbá wa ní 40 years làwọn bàbá wa dẹ̀ sọ pé àwọn ti pé 55 ìlú wa wù yín kẹ́ ẹ múnú gbogbo ẹ̀ wọn àfẹ́ jẹ́wọ́ èjì wọn ẹ má wọ́rì ẹ̀rù ń bà wọ́n bóyá torí àwọn ọlọ́mọge tó pàdé lánàá wọn àfẹ́ sọ èjì wọn ó dáa Rútọ̀ Lẹ́dẹ́ Adéjùmọ̀ wọ́n ní ẹ kú àlejò bàbá Ṣọ́wọ́nyá ẹ wò ẹ ṣeun àlejò wa náà lẹ́rìí ẹ wò ẹ má bínú pé wọ́n lè sọ ọ̀rọ̀ òkè nǹkan tó bá ń sọ àmọ́ bá wọn sọ torí pé wọ́n gbà mọ́jú láàárọ̀ yìí ni òun wọ́n dẹ̀ ti há Ìdòwú Skilaki wọ́n ní àgbà làlejò wa tòní àgbà ní o ń bọ̀ wọ́n wà ń gbà tó fi ń kọrin pẹ̀lú Fẹlá ń bolo wà wọ́n yóò ṣe wọ́n pátákì títì ń gbà wọn. àgbàlẹ́tù ọmọdé làwọ́ bẹ́ẹ̀ ni kò sẹ́yẹ kó lè forí kodò bí àdán o àfẹ́lẹ́ tí ẹ̀jẹ̀ ò bá tẹnu ẹ̀ jáde. bàbá wa wọ́n ní kẹ́ẹ̀dákun kẹ́ ẹ sọ díẹ̀ fún wa lára àwọn iléèwé tẹ́ ẹ lọ bóyá ẹyọ kan àbí méjì ẹ̀ nídìí àzúmọ̀ sọ tótótó bóyá wọn olùkọ́ ni ẹ sọ fún wa ẹ dákun. a lọ sí iléèwé púpọ̀. wọ́n láwọn lọ iléèwé tó pọ̀. ó tó bí mẹ́rin. wọ́n ló tó mẹ́rin. yes. ẹ sọ díẹ̀ fún wa bẹ́ẹ̀ ẹ dárúkọ kan fún wa bẹ́ẹ̀. Ojúwòye primary school. wọ́n ní Ojúwòye primary school ní Mushin. then àwa lọ sí secondary school. wọ́n láwọn lọ secondary school Ọkọ́ta. ẹ ṣàbọ̀ then àti wá lọ sí ìbàdàn lé wa ní Ọkọ́ta secondary school àtúnṣe wa lọ sí another secondary school. ẹ bàjẹ́ gbọ́n bẹ́ẹ̀ ní Gbẹ̀dú master. ó pọ̀ díẹ̀. mo tẹ̀ lákìyín ẹ̀sùn òótọ́ wọ́n ní àwọn fàjẹgbẹ̀ ní Ọkọ́ta wọ́n wá ní àwọn bẹ́ẹ̀ àwọn wá lọ sí another secondary school kò sẹ́ni tí ò ní pass ni o mo sọ fún yín. Ọláyíwọlá àmọ̀ o ọ̀rẹ́ mi onígìtá arákùnrin lè ta kan mí mọ́ gìtá Ọláyíwọlá àmọ̀ o bó o ní ẹ kú àbọ̀ sórí ètò mórí yín Túndé Fáòkúnlà látòṣogbo wọ́n ní wẹ́dọ̀ sà àsìkò àmójúbà Gbẹ̀dú master sà Gbẹ̀dú master rèé o òun lẹ́ ń wò lórí ìwòran yín ó máa ṣàpòrépòrè ó máa ṣá parapara ó máa latọ́bọ́gí ó máa wọ mínísíkẹ̀ ó máa fọlákà dáná ó máa dìpù gan ó tún máa ta sán. Kí ni makoro yẹn dé ojú mi ẹ má wọ́ọ̀rì ẹ ti ń rójú mi tipẹ́ ẹ bá yà ti ń rójú àlejò wa ọ ti tán no problem. bàbá wa wọ́n ní kábìlì wọ́n ní pé báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin gan torí agbọ́n nísìnyí ẹlẹ́yìn bá Fẹlá play ìgbàtẹ́ yìí play gan Fẹlá play ẹ̀yìn gan nípa àdìtì yín lọ́tọ̀ bàbá ẹ bá sọ báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin. a bẹ̀rẹ̀ láti church as usual bá ṣe máa ṣe so láti church àti play nígbà tó yá wa graduate láti church àwa graduate sí ìṣẹ̀bọ̀ normal music bá ṣe bẹ̀rẹ̀ sí ní jáde síta ní so. ó lẹ́gbọ́n yẹn o. a lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a bá àwọn bàbá wa Dr. Tọ́láyà a play fún wọn ní Stadium Hotel in those days ní 80s so a dẹ̀ tó bẹ́ẹ̀ lọ.
òun lẹ́gbọ́n yẹn o wọ́n ní àwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èké láwọn bá wọn kọrin chọ́ọ̀chì àwọn bẹ̀rẹ̀ sí ní play bẹ́ẹ̀ nígbà táwọn bẹ̀rẹ̀ sí ní play àwọn rí pé gbẹ̀dú yìí tí wọ́n ń jámára ó wáyé káwọn ti gbẹ̀dú yìí jáde àwọn bá bẹ̀rẹ̀ wọ́n láwọn bá bàbá wa Victor Ọláìyá wọ́n láwọn bá wọn play ní Federal Stadium ńgbà yẹn wò ó kọjá bẹ́ẹ̀ mo ní Àgbàlẹ̀tù ọmọdé làwó Fúnmiláyọ̀ Táíwò mo rí yín o mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ kú àbọ̀ sórí ètò wa Ṣọwọ́nyá rèé o láti Dayọ̀ Agbọ́lá rédíò TV àlejò ńlá la gbé wá lónìí Gbẹ̀dú Master pèmí lórúkọ fàmí nírúgbọ̀n fàmí nírúmú Yẹ́misí Olúbádé ẹ kú àbọ̀ o Gbẹ̀dú Master rèé kọ́lọ́ọ̀kú kọ̀yà lórí ètò yín Ṣọwọ́nyá ẹ tún jẹ́ béèrè tó kù bàbá wa wọ́n ní ta ni ọ̀gá tẹ́yìn lè sọ pé ó kọ́ yín níṣẹ́. wọ́n pọ̀ díẹ̀ o. Àwọn ọ̀gá yín pọ̀ ẹ̀yin ò lọ́gàá kan. ọ̀gá kan ló wọ́n pọ̀. ẹ bá dárúkọ wọn. King Sunny Adé. ẹ tán dárúkọ lọ́wọ́ ni ẹ̀. Samuel Adéníyì Ìṣọ̀lá King Sunny Adé. ok one. Victor Ọláìyá. Victor Ọláìyá. then Orlando ọwọ́ kan náà. ọmọ wọn ní fún Èkìtì. Orlando ọwọ́ owó yóò là. tàdún ni. now Fẹlá Aníkúlápó Kútì abàmì ẹ̀dá bàbá 70 Lẹ́kan Ògúnsì mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò Táíwò Olúkẹ́mi Egúàtù mo lẹ́yìn náà ẹ wò kọ́lọ́ọ̀mù kọ̀yàrá Gbẹ̀dú Master ń bọ́ lẹ́gbẹ́ ariwo láìpù bẹ́ẹ̀ yẹn lórí Dayọ̀ Agbọ́lá rédíò TV náà ni ẹ tẹ́wọ́ wà láti China àwọn ọ̀gá àdòwú tó máa ń sọ Faransé mo rí yín o sava très bien aussi òtòdí ìlọ̀kọ̀tòwé esco sẹ́fún mẹ́rin kàtẹ́ kásíkè fòṣì ṣẹ̀tú ìranù yes mo kí yín ọ̀gá àdòwú ẹ̀yin tẹ́wà ní China náà ẹ̀yin Japanese mo kí yín Japan chọ́pàchà ẹ̀yin Èkìtì tẹ́wà bẹ́ẹ̀ yọ̀ọ́ra o kété ní mo kí o ní Ìjẹ̀ṣà ìpẹ̀lẹ́ níbẹ̀ nìjàre èèyàn ọmọ ẹlẹ́dẹ̀ àtẹ́ẹ̀kan ọmọ ẹlẹ́dẹ̀ wẹlẹ ẹ̀yin Ọ̀yọ́ ń bẹ̀ wọn ẹ̀ wò ẹ̀jẹ̀ ńlá làgbé wá lórí ètò lónìí mo sọ fún yín Kọ́lá Ògúnkọ̀yà Gbẹ̀dú Master àwọn náà ti ń bá wa sọ̀rọ̀ o àwọn náà ti ń bá wa sọ̀rọ̀ bàbá ìbéèrè lẹ́yìn àwọn ẹlòmíì fẹ́ dáhùn ẹ̀mí mi ò bóyá kí n béèrè ọ̀rọ̀ ẹ̀yìn náà ẹlòmíì máa ní wá ní kí n má béèrè ní kí n go ahead pẹ̀lú ẹ̀ àbí kí n filẹ̀ kó máa rò ní kò ní kúndé òrádìí ẹ lọ́rùn kó bá yí lórí òkè kó orí kó ó dé bàbá wa wọ́n ní kí n béèrè wọ́n ní ṣé ẹ ti ṣègbéyàwó tó dáwọn olórin mi wà ní wọ́n béèrè torí àwọn girlfriend wọn tó pọ̀ wọ́n ṣe ti ṣègbéyàwó bàbá wa a ti ṣèyàwó púpọ̀ at least ó ti tó ẹ̀mẹ́ta. ó dójú ẹ̀ lónìí mo gbàlejò tòní mo gbàlejò lónìí o wọ́n láwọn ti ṣèyàwó púpọ̀ àti ìlótó ẹ̀mẹ́ta àwọn olórin mi wà ní kí n filẹ̀ wọ́n láwọn òfẹ́ ẹ̀yin tó lọ ẹgbọ́wọ́ handshake àwọn yòókù wá ní àwọn òfẹ́ béèrè yẹn àwọn òfẹ́ bàbá wa ní àwọn ti ṣèyàwó púpọ̀ ó ti tẹ́ ẹ̀mẹ́ta bàbá wọn wá ní ìyàwó mélòó wá ní. right now kò sí ìyàwó kankan so mo ra dáwà after the 3 times mo wà on a solo level. bàbá wa ní lọ́wọ́lọ́wọ́ táwọn wà o wọ́n ní òsì ìyàwó o pé àwọn ti dẹ́ mẹ́ta wò àwọn rí pé ọ̀run mọ́ru àbí wọ́n làwọn wà ní solo level ó lẹ́gbọ́n yẹn o ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ní fẹ́ sọ àwọn wọ́n free nǹkan pé wọ́n Gbẹ̀dú Master nìyẹn wọ́n free ayé kan lèyàn wá lò lé ayé yìí tó bá bẹ̀rẹ̀ sí ní gọ́sábẹ̀ kankan torí kò tirẹ̀ nìyẹn rò pé wọ́n rí ọ ò nídìí àti gọ́sábẹ̀ kankan yóò bá ń dá fún yín bàbá àgbáyé òdalẹ̀ Alhaji Kenny ọ̀rẹ́ olúwa mo rí yín o Alhaji Kenny ọ̀rẹ́ olúwa mo rí bẹ́ẹ̀ yẹn wọlé ẹ kú àbọ̀ Gbẹ̀dú Master rèé o lórí ètò wa Ṣọwọ́nyá wọ́n lẹ́tọ̀ tò ní ó kọjá be careful gbogbo yìí ti ń gbọ́ Gbẹ̀dú Master òun lẹ́gbọ́ yìí bàbá wa kó tó di pé àti ẹ̀tún tẹ̀síwájú pọ̀ jù ẹ bá wa kọ lára orin torí yẹn lè rí ìgbọ̀n yín dáadáa ẹ pè mí lórúkọ fàmí nírúgbọ̀n ẹ bá wa kọ lára orin yẹn náà ẹ jẹ́ pa ilé. sweet baby ẹlẹ́yinjú ẹ̀gẹ́ fine baby ẹlẹ́yinjú ẹ̀gẹ́ mo fẹ́ràn rẹ olólùfẹ́ tó bá di fẹ́rẹ́fẹ́ tó bá dán ọjọ́ alẹ́ pè mí lórúkọ kò fà mí nírun mú ṣé ohun tí mo fẹ́ jẹ́ ṣó ni ó jẹ́ gbọ́n pè mí lórúkọ kò fà mí nírun mú ó kọjá be careful ẹ wo olẹgbọ́n yẹn olẹgbọ́n live direct láti ẹnu Gbẹ̀dú Master ó dàbí àwọn tó máa ń pè ní Mr. Ṣáyó ẹni táwọn
ní táwọn gangan Town. ni Mr. Sharo Yes, pẹ̀lú lórí stage Mr. Gbedu ni Gbedu. òun lẹ́gbọ́n yẹn ẹ wo mo ní artist kan ṣoṣo tí ò tijú rárá tí ò jí lòró ayé kan ni ẹ̀yin ṣe Mario ló ní 7 life tó láti pa tún jíǹde irọ́ ayé kan ni everybody ní kí wá ló dé tó jẹ́ káwọn èèyàn ó máa prescribe fún ẹ Àkànjí Kẹ́nì ọ̀rẹ́ olúwa mo kí ń jàre mo lọ pè lálàájì lẹ́ẹ̀kan mo yẹ lọ yín lálàájì náà nù ẹ má bínú amúlùdùn tọkí drama Mr. Jíire ẹ mọ̀ kú òde àná bó o ní ṣe wà Robot Line Printing Mr. ọjà ọmọ ẹ wò ó Gbedu master rẹ o Kọ́lá Gbedu master Kọ́lá Olúkọ̀yà mọ̀ ní ìrìnàjáwé ẹ̀ mo rí yín o Adéwálé Odùnúgà mo lẹ́yìn náà ẹ ṣe ẹ kú àbọ̀ sórí ètò wa Táwọn Olúkẹ́mi Egwuata ń bọ̀ lórí ètò láìpẹ́ kò sí wàhálà skìlá no kò sí wàhálà Túndé Fáwọ̀kúnlá ó ní béèrè lọ́wọ́ yín ó dà pé ẹni mọ̀ yín láti Nàìjíríà tó lóṣogbo lẹ́ni wà tó ti ń kàn sí wa yìí ó ní kí béèrè lọ́wọ́ yín pé ta ni ó kọ́ yín ní saxophone sà. ṣe rí bàbá rẹ̀ á pè ní Ìṣọ̀lá Abẹ ó play pẹ̀lú Fẹlá Aníkúlápó Kútì ọ̀kan lọ́wọ́ fọ̀rùn kẹ́ Ìṣọ̀lá Abẹ olókọ yín saxophone ó lọ́gbọ́n yẹn ẹ̀yẹ èèyàn ẹ máa béèrè yín o ẹ rí pé ìbéèrè tá béèrè yẹn ó jẹ́ kó dáa ẹ ṣeun amúlùdùn tọkì drama ó ní don't play má ṣeré ló jẹ́ bẹ́ẹ̀ ó máa ṣá poríporí lónìí Ìdòwú Skilaki Káyọ̀dé ó ní àlejò wa kì í pa irọ́ keep it up sir wọ́n lè mọ̀ purọ́ don't play o ẹ mọ̀ purọ́ ẹlòmíì wá bẹ̀rẹ̀ wá pé yóò ti níyàwó wá ní ti níyàwó ìyàwó ilẹ̀ ní ìyàwó kan náà ni ẹlòmíì àti ẹ̀dá mọ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ pé yóò ti níyàwó kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sóò tó dé bọ́kùnrin tí ìyẹ̀pọ̀lọ́ ló ní one life to live ní ọ̀pọ̀lọpọ̀ ara wọn sọra wọn di Mario pé ẹ ti bá ti kú bá tún jí Mario ni tẹ bá rántí Mario ń gbà wọn ẹ̀yin ò play ẹ̀ gbà wọn abẹ́ play ẹ̀ àwa play ẹ̀ gbà wọn Mario níbi ló máa kú sí a tún develop a tún ga a tún kéré a tún ní life tó pọ̀ èèyàn ṣe Mario bẹ́ẹ̀ life kan oṣù lè yàn ní so nǹkan tó bá dé bọ́ ní ayé ara story ni ara history ni nǹkan tó fi kọ̀tàn tó fi máa ń kú náà nu ẹ ṣe ọjọ́ bá dáa fún yín babara wọ́n ní kí bẹ́ẹ̀ lọ́wọ́ yín pé láwọn ìgbéyàwó tẹ́ ṣe o ṣe bímọ. Jésù ló wá ṣeun. Ọlọ́run ṣeun. ọmọ mélòó lẹbi bàbá wọn ní wọn kọ́ ọmọ fọlọ́mọ láyé àtijọ́ ni lamẹ́ríkà bí wọ́n kọ́ ọmọ torí kẹ́lẹ̀ ní fáìlì táàsì. ọmọ mélòó lẹbi jàre bàbá wa. àdúpẹ́ Ọlọ́run fún wa lọ́kùnrin méjì obìnrin méjì. kò sí kẹta ọmọ bàbá wa bí ọkùnrin méjì obìnrin méjì ṣé ẹ ti rí báwọn yọba dáa fún yín ẹ ṣe bàbá àwọn ọmọ yín kalẹ̀ bàbá yọ dáa fún yín. bàbá wa wọ́n ní kí wọ́n béèrè pé lọ́wọ́lọ́wọ́ yìí o ọmọ àpá Amẹ́ríkà lẹ̀ ń gbé pébẹ̀ tiẹ̀ state wo lẹ́tẹ̀ndé sí lẹ́lágídìgbà sí state wo lẹ̀ ń gbé l'Amẹ́ríkà. New Jersey la wá sí New Jersey lẹ́gbẹ̀ẹ́ New York. ó yà pé wọ́n ní Maryland lẹ́wà tẹ́lẹ̀ kẹ́ tó move lọ New Jersey. bẹ́ẹ̀ni àwa Maryland tẹ́lẹ̀ a tún ti gbé Georgia àti gbé Chicago gbogbo bíi ilẹ̀ ọ̀wọ̀. gbogbo bíi lóko alábára ọmọ ọlẹ́nìkan lọ láyé ọgbà yóò bá ń dáa fún yín. wọ́n ní New Jersey làwọn ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí kò jìnnà sí New York. ìjọba bá wá láti Maryland tẹ́wá kúrò ẹ̀kọ́ kan Delaware létà ìwà kan New Jersey létà ìwà kan New York bóyá jẹ́nu. bàbá wa wọ́n ní àwọn ìlú wo àwọn orílẹ̀-èdè wo lẹ ti rìnrìn àjò lọ kẹ́ ẹ tó wá tẹ́ pa sí Amẹ́ríkà. àwọn pọ̀ díẹ̀ o. ẹ bá a dárúkọ díẹ̀ ńbẹ̀. Germany, Italy, then London, then that was it. díẹ̀ bẹ́ẹ̀ but láti wà l'Amẹ́ríkà ọtí ṣe ìjọba ìjọba. wọ́n láwọn ti lọ Germany àwọn ti lọ Italy àwọn ti lọ London ẹ ti lọ sí Iraq àti Iran Afghanistan kọ́ ẹ fẹ́ lọ bẹ̀ yẹn mo láàkì yín láti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ mo láàkì yín ṣùgbọ́n ilé wa sọ inú wa jẹ́ láàkì ọ̀dà àṣìbọ̀ lórí ìbéèrè yẹn o wọ́n wá ní kí béèrè lọ́wọ́ yín pé bẹ́ẹ̀ ṣe ń kọrin ládòdú tẹ́ ti ń kọrin pé ó tọ́dún mélòó tẹ́ ti ń kọrin gan-an ó tọ́dún mélòó. tí mo sọ pé friend of me ló fẹ́ ṣe 70 years on stage 50 years on stage how many years on stage lẹ́yìn bẹ́ẹ̀ ṣe báyìí. ta really bẹ̀rẹ̀ ta jáde síta by myself 1988-89. 1988 yẹn ti ń lọ sí ọgbọ̀n ọdún mọ̀ nù. láti ní máa ṣe gbogbo. ṣọ́gbọ̀n ọdún kọ́nù àbí ogójì ọdún kọ́nù. something like that close to. 88 will be 30 years.
ok 2018. wọ́n ní láti bí ọgbọ̀n ọdún o làwọn ti ń kọrin láwọn ti jáde ta tí Gbẹ̀du Master ti ń rìn ó lè gbọ́ yẹn o bàbá wọn wá ní pé láwọn ọdún tẹ́ ti kọrin yìí o ábọ̀mù mélòó lẹ ti ṣe tó yẹ pé àwọn àwo yín tẹ́ ti ṣe jáde. A ti ṣe bíi èyí tá a lè kà a ti ṣe bíi mẹ́fà tó jẹ́ nígbà ẹ̀ máa ń ṣe ábọ̀mù. ábọ̀mù gbà yẹn wọ́n náà ti ṣe mẹ́fà ṣùgbọ́n ayé ìsìn orí íńtánẹ̀tì lẹ́ẹ̀ máa jù sí track by track ní ayé òṣàwò tó pọ̀ mọ́ wọ́n ti ṣe track kan single wọ́n láwọn ti ṣe àwo láyé ìgbà yẹn tó ti pọ̀ àwọn ti ṣe mẹ́fà ẹ lọ sórí Google ẹ lọ Google Gbẹ̀du Master ẹ máa rí wọn àwọn ẹjọ́ kò yìí live àwọn lẹ́ rí o ìbéèrè láyé béèrè lọ́wọ́ Gbẹ̀du Master ẹ máa béèrè ẹ̀ torí ká tó rí wọn mú ẹ wò ó ọ̀nà jìn ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa Dinobu bàbá nìyẹn àwọn náà járí wọn mú o ẹ mọ Dinobu bàbá nìyẹn àwọn náà járí wọn mú àdúpẹ́ lọ́wọ́ wọn wọ́n bá ti ké bẹ́ẹ̀ lọ́wọ́ yín pé lẹ́yìn kẹ́ ẹ kọrin pé iṣẹ́ mi ìwo lẹ túmọ̀ ṣe náà. A máa ń ṣe business nítorí irú ìlú tá a wà yìí èèyàn gbọ́dọ̀ máa ṣe business díẹ̀díẹ̀ so a máa ń ra mọ́tò a máa ń ta mọ́tò. clearing and forwarding. ṣe mọ̀ so ìyẹn ni everything fi balance. bàbá wa ní àwọn ṣe business o bóyá ẹ fẹ́ ra mọ́tò àbẹ́fẹ́ ta mọ́tò bàbá wa ṣe wọ́n ṣíìpù wọ́n fọwọ́dù wọ́n ṣe gbogbo ẹ̀ náà ṣe Isaac Olúfẹ́mi Ayẹni mo rí yín o dádì wa ẹ kú àbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sà ṣàlàbí àlẹwà mo kí yín Túndé Báòkúlà wọ́n ní who is your mentor sir ìbá ìbéèrè lọ́wọ́ wọn lẹ́ẹ̀kan wọ́n ní ta ni ó kọ́ yín ṣe àgbèrè yẹn lẹ́ẹ̀kan wọ́n ní Sàní Adé wọ́n ní Victor Láìyá wọ́n ní Fẹlẹ́ Adékúnlákó Kútì mo dáhùn yẹn wọ́n ní àti Orlando Julius àti Orlando Julius Èkémọdé mo rántí Èkémọdé mo rántí. Then do you have any relationship with Baba Orlando Julius? Ó dàpẹ́ ní ti mọ̀ yín ẹgbọ́n gbogbo ìbéèrè tó ń béèrè ó ní who is your mentor sir? Then do you have any relationship with Baba Orlando Julius Èkémọdé? You sing almost the same way he sings. Yes. Túndé Báòkúlà ẹ ṣé wo àwọn ìbéèrè tẹ́ ń béèrè yìí ìbéèrè tó mórí èèyàn wú ni yóò bá ń dá fún yín ẹ̀yin ẹ̀yẹ wá tẹ̀ wá ńlẹ́ náà tẹ́ ẹ̀ bá ti mọ̀ wọ́n ẹ sáré lọ search wọn lórí Google tàbí kẹ́ wọ́n lórí YouTube kẹ́ wá béèrè kó tó di pé wọ́n kúrò lórí ètò wa Sùnbọ̀ Akítì ọmọ wọn lé Balógun owó tèmi ń kọ́ owó tẹ̀ pín lánàá dà Sùnbọ̀ ìjàyà ó pọ̀ pé mo lọ fowó rẹ́rẹ́ sí mi ẹ̀ dẹ̀rẹ̀ pálẹ̀jọ wá pọ̀ lórí ètò lónìí n ó gbowó tèmi o n ó gbà á Sùnbọ̀ n ó gbowó tèmi ó dáa mo kí yín o Sùnbọ̀ ọmọ Balógun Sùnbọ̀ Akítì ẹ kú àbọ̀ bàbá wa wọ́n ní oúnjẹ wo ló jẹ́ pé ẹ̀yin láàkì jù kí ló ń jẹ oúnjẹ wo lẹ láàkì jù. pé méjì rice ni white rice. wọ́n ní kò pé méjì o white rice ìrẹsì funfun tó gbóná bẹ́líbẹ́lí wọ́n ní nǹkan tí bàbá wa fẹ́ràn nù bàbá wọn sì jẹ́ kí wọ́n tó kúrò nínú studio wa lónìí. Sùnbọ̀ Akítì ó ní no problem okay mo jẹ́rìí ẹ I trust you àlejò wa náà rèé o Gbẹ̀du Master Mr. Ṣayó wọ́n bẹ nínú studio báyìí wọ́n bẹ nínú studio bàbá wọn wá ní oúnjẹ wo lẹ́yìn òtí ẹ̀ láìkì rárá. mo ti ro. ẹ ti ro. mo ti take up that. ṣé gbogbo oúnjẹ yẹn láìkì torí èmi lábúrò kan tó yẹ pé tóyìnbó bá bínú ó lè jẹ páànù mọ́tò ó lè jẹ táyà mọ́tò kò sóúnjẹ tí ò lè jẹ tóyìnbó bá ní bínú kí lẹ́yìn ò lè jẹ kí lẹ́yìn ò fẹ́. oúnjẹ tó bá ti láta púpọ̀. àwọn akọ́wà ní pé tá a bá ti jẹ wà báyìí yóò mọ̀ tàwa ń gbà yà àwọn ìfẹ́ jẹ wà yóò mọ̀ tàwa ń gbà yà tó oúnjẹ ẹ̀yin náà lẹ́kẹ̀ẹ́ wà ọ̀dà bẹ́ẹ̀ wọ́n láwọn ò lákẹ̀ẹ́ wà kó máa ń táwọn ń gbà yà tó oúnjẹ tó bá ti láta jù páwọn ò láàkì rẹ̀ ó lẹ́gbọ́n yẹn tó bá wá sílé yín àbá wá kí yín ẹ̀ wọ́n fún wọn lóúnjẹ tó láta. bàbá wa ní béèrè pé ọjọ́ wo àmọ̀ pé nínú ilé ayé ọjọ́ inú èèyàn máa ń dùn gan ni pé ọjọ́ wo nínú yín dùn jù rí lẹ́yìn gan wò pé inú mi dùn lónìí ọjọ́ wo ni. ó pọ̀ gan o. ẹyọkan ní ẹ̀sọ́ àmọ̀ púpọ̀ ló fẹ́ tó 2000 ṣùgbọ́n ẹyọkan ní kẹ́sọ́ ń bẹ̀ ọjọ́ kan ṣoṣo ẹronú sí àdúgbò lórí ọ̀dà bá ronú sí ẹ bá ti ronú sí 100 ẹ mú 100 ẹ stream ẹ sí 50 lámú 50 yẹn ṣe sí 25 lámú 25 yẹn ṣe sí 5 lámú 5 yẹn ṣe sí 3 lámú 3 yẹn ṣe sí 2 ẹ á 2 yẹn á ṣe sí ẹyọkan ẹ jẹ́ ká gbọ́ ẹ mẹ́yọkan ẹ̀kan sọ ẹyọkan fún wa nínú yín dùn jù rí. at least ó tó mẹ́ta. àní ẹyọkan ni ẹ sọ àwọn èèyàn wa ni wọ́n ń sẹ́ẹ̀dì àwọn ìbéèrè yìí ọjọ́ kan ṣoṣo inú ọjọ́ wo ni yín dùn jù rí dùn jù. ọjọ́ tí mo bí first born mi. ó lẹ́gbọ́n yẹn wọ́n níjọ́ táwọn bí ọmọ àkọ́kọ́ àwọn first born
ọjọ́ yẹn nínú àwọn dùn jù rí that's what we are saying àwọn ọjọ́ tí inú yín dùn pọ̀ lóríṣiríṣi ọjọ́ ẹ bá rí àwọn ìyàwó yín inú yín á dùn lọ́jọ́ yẹn náà ṣùgbọ́n àwọn méjèèjì ọjọ́ yẹn inú yín dùn jù rí bẹ̀rẹ̀ ọjọ́ tí inú yín dùn jù rí lọ́jọ́ bí ọmọ àkọ́kọ́ pé replica mi rèé olúwa ṣeun ó dáa wọ́n ní ọjọ́ wo wá ní wọ́n ní ojú tọ́mọ̀ lè dúdú ìgbà mi ẹ̀rí funfun díẹ̀ ńbẹ̀ ojú wọn lè di funfun ìgbà mi ẹ̀rí dúdú ńbẹ̀ wọ́n ní ọjọ́ wo ló dà yẹn pé inú yín ò tiẹ̀ wá dùn rárá kò pé ọjọ́ yìí ọjọ́ is a bad day devil take water drink ọjọ́ burúkú èjì gbónúmú pé ọjọ́ wo ni. ọjọ́ tí ẹ̀gbọ́n mi tó pass away ní club tí mo ṣí sọ̀pẹ́ bí tó pè mí láti Amẹ́ríkà pé ẹ̀gbọ́n mi ṣaláìsí ní club mi. ní club ok ẹni club ní ọ̀pẹ́ bí club ẹ̀dẹ̀ ṣùgbọ́n abẹ́ báyìí. ó ti láti bá ẹ ti kò kúrò mbẹ. ìyá Gbẹ̀dúmísì village mo máa ń gbọ́ tó ẹ̀yin ní ṣe ẹ̀rí ilé ayé báyìí ògbó tá àtàbá wá sí kò ń gbà ń tàbá wá sí kò àwọn Gbẹ̀dúmísì village ẹ tó ní bẹ̀rẹ̀ o Gbẹ̀dú master ó lẹ rí yìí o ṣe ẹ̀rí ká máa ṣe dáadáa abílẹ̀ ayé ṣe rí nù omi lè yàn àmọ́ ṣẹ̀kanra wa wọ́n níjọ́ táwọn ẹnu àwọn òdùn rárá ni ọjọ́ tó gbọ́ pé ẹ̀gbọ́n àwọn kú sí klọ́ọ̀bù yẹn àwọn dẹ̀ wà lamẹ́ríkà ń bí ọlọ́run bá fọ̀rún kẹ́ wọn o ọlọ́run bá fọ̀rún kẹ́ wọn. bàbá wa àwọn ìbéèrè wa tó kù náà díẹ̀díẹ̀ náà ni wọ́n ní níjọ́ iwájú talẹ̀ yín wò pé irú èèyàn báyìí well I want to be like this person dábàá lè fẹ́ jẹ́ anybody bó dẹ̀ jẹ́ ọlọ́run lẹ́fẹ́ jọ bó jẹ́ jésù lẹ́fẹ́ jọ wàá sọ nǹkan dání yẹn ṣe tẹ́lẹ̀ fẹ́ jọ táwọn ta yẹn fẹ́ jọ níjọ́ iwájú. Actually wàhálà láti jẹ́ èèyàn tó lọ bá tó máa ṣe fún mi but mo really like King Sunny Adé lot the way tí bàbá fi máa ń behave the way tó fi máa ń interact again tó fi compose the way tó fi gbé àwa nígbà tá a grow mo really like ìwà wọn gan mo like Fẹlá gan but KSA bàbá. ẹgbọ́n o wọ́n ní àwọn láàkì bí King Sunny Adé bó ṣe ń wùwà ẹ̀yin tẹ́ ń wò mí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ṣé nìkan lè sọ pé òun fẹ́ fi ìwà jọ yín ẹ̀yin tẹ́ ń wò mí ìwọ ṣé nìkan lè sọ pé òun fẹ́ fi ìwà jọ King Sunny Adé lẹ́nìkan sọ pé àwọn fẹ́ fi ìwà jọ yẹn pé àwọn ọdún bàbá yẹn nígbà táwọn wà kékeré táwọn kọ́ mọ̀ àwọn ọdún bàbá yẹn ṣe gbé àwọn bàbá yẹn ó ṣe ṣì ń rìn up till now ó ṣì ń rìn Ọlábọ̀dé Ezekiel mo rí yín o ẹ kú àbọ̀ Gbẹ̀dúmásàrè o Gbẹ̀dúmásàrè lórí ètò wa Ṣọ́wọ́nyá Dáyọ̀pọ̀lá rédíò TV náà la wà ẹ wo ẹ má jẹ́ kí n ṣọ́lé onílé kí n gbàgbé tèmi because lẹ́yìn ò bá wò dáadáa èèyàn kàn rí pé òun fáwọn olórí àwòdíwá gbé tiẹ̀ lọ ẹ jẹ́ sáré àwọn onígbàwọ̀ ètò wa kó tó di pé akánlu abala tó kù lórí ètò ṣùgbọ́n ètò náà ń lọ síbi kòńkòndó náà ó lọ bí kòńkòndó ìwọ arákùnrin inú súdè yóò yá bóun sókè wọ́dà ọ̀yà. Dayọ̀ Agboola ní bàbá o rédíò TV gbogbo ayé Dayọ̀ Agboola ní bàbá ní bàbá o rédíò TV gbogbo ayé wọ́n ń gbọ́ lẹ́dùn ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sírú ẹni lẹ́yìn o Dayọ̀ Agboola bàbá tó ń ta rédíò TV kò sọ́jọ́ ẹni lẹ́yìn o Dayọ̀ Agboola rédíò TV ìbọ̀dìmọ̀ Maryland Agboola rédíò TV Dayọ̀ Agboola gbogbo ayé ló ń gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. You can join us on Facebook at this page Baba Lonta Dayọ̀ Agboola Radio TV, Samis Dayọ̀ Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agboola and you are ready to roll. Baba Lonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agboola Radio TV, the ultimate in audio visual. Sound and quality production. Baba Lonta Studio is there. Sound and quality production. Baba Lonta Studio is there. Baba Lonta production. The ultimate in audio visual. Baba Lonta production. The ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Students are many, but the
best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, season DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. òkè akátá àdúbàbà wọn pẹ̀lú àdúbàbà ó yá wípé. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ ẹ̀rọ Agboola rédíò TV. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ ẹ̀rọ Agboola rédíò TV. Every Monday to Friday látọjọ́ ajé lọ́jọ́ Jímọ̀ ni yóò. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ ẹ̀rọ Agboola rédíò TV. Sọ́yà lẹ́tọ̀ ètò tó lóyin ládùúgbò máa ń polówó ọjà kájé bùbájẹ́ polówó ọjà tàbó kó ẹ̀wẹ̀ Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +444-376-085-78. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà lẹ́tọ̀ ètò tó lóyin ládùúgbò polówó ọjà kájé bùbájẹ́. oníṣẹ́wọ́nyá ṣọwọ́nyá lẹ́tọ̀ tó lóyin ládùn wá polówó ọjà yín kájí òbúgbà jẹ ṣọwọ́nyá lẹ́tọ̀ tó ń lọ lọ́wọ́ láì Dayọ̀ Agboola rédíò TV. ẹ wo mo ní wò gbúdọ̀ sọ́rí olórí káwọ́ ni ó gbé tèmi lọ. òrè òlẹ́rí yìí night of 1000 praises ni o night of 1000 praises àṣálẹ̀ ẹgbẹ̀rún ìyìn Babalonta yìí náà ló coordinate ẹ̀ Samis Dayo Agboola Diamond Production. ẹ wò ó gbogbo olórin ẹ̀mí tó wà ní Maryland náà pọ̀ nbẹ̀. Saturday 15 December 2018 ni Benue 10710 -0 Randastan MD 21133 ojoojúmọ́ làá mọ̀ ṣe ìkéde ẹ̀ àwọn olórin ẹ̀mí tó pọ̀ nbẹ̀ tẹ́ bá rí wọn bẹ̀ yẹn Speechless ń bọ̀ nbẹ̀ Tọ́yẹ̀mí Tọ́pẹ́ Oyèwọlé ń bọ̀ nbẹ̀ Rúùtù Àpáta ń bọ̀ nbẹ̀ Tósìn Adú ń bọ̀ nbẹ̀ Mariel Akínbóyè ń bọ̀ nbẹ̀ Fẹ́mi Ìbídàpọ̀ ń bọ̀ nbẹ̀ Máyọ̀wá Ọ̀jọ́mọ́ ń bọ̀ nbẹ̀ Abímbọ́lá Praise ń bọ̀ nbẹ̀ Miracle Praise náà ń bọ̀ nbẹ̀ mo sọ fún yín ẹ wò ó ọjọ́ yẹn Father Christmas máa fún tọmọdé tàgbà lẹ́bùn lọ́fẹ̀ẹ́ ẹ má gbàgbé ẹ gbúdọ̀ wá oúnjẹ ọ̀fẹ́ ni ohun mímu náà ọ̀fẹ́ ni ẹ̀bùn ọ̀fẹ́ ni orin ọ̀fẹ́ ni ìwọ́n tó borí kan náà máa bọ̀ nbẹ̀ open mic máa wà nbẹ̀ ẹ máa gbé microphone lé ẹ lọ́wọ́ kí wọn náà ó sọ tiẹ̀ kó o sọ ohun tọ́lọ́ ní kó o lè ṣe ẹ má gbàgbé night of 1000 praises Saturday 15 December 2018 be there bàbá wa wọ́n ní kí n béèrè àwọn ìbéèrè tó kù lọ́wọ́ yín àwọn ìbéèrè tó kù àwọn kan sọ pé Adú Olúwatósìn ara àwọn òṣèré tó ń bọ̀ níjọ́ yìí náà nìyẹn ó ní bí gan bàbá ẹ ṣe Gbénga Akínọlá wọ́n ní gbẹ̀du ẹ̀kú ọjọ́ mẹ́ta o Gloria Shaibu wọ́n ní that is great wọ́n ní keep it up ẹ ṣeun Túnbọ̀ Akítì ẹ máa sanwó kéde mo sọ pé mo fún gbogbo yín títí di January 1 lẹ́yìn January 1 àwọn kéde yẹn tẹ́ ìbá ti sanwó ẹ̀ France group kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ wọ́n ní Sami Agagu live this Friday November 30 at KOF níbi tá a ti ṣe ti gbẹ̀dú lánàá Sami Agagu ọmọ wọn níkàlẹ̀ ó pọ̀ ń bẹ̀ tó bá di ní ọjọ́ Friday KOF ní o 4869 Glendale Road Buwi ibẹ̀ ní agbá pàdé Túndé Bánkúlà ó ní I love music very much because I'm also an instrumentalist by God's grace a trumpeter drummer bass guitarist naming Ọlọ́run àtúbọ̀ máa ràn mí lọ́wọ́ sáà mo lẹ́nìkan tó wọlé lórí ètò Látúndé Silva òyìnbó olórin Látúndé Silva kan Maryland kan ẹ kú àbọ̀ sórí ètò Gbẹ̀dú Master rèé lórí ètò wa Kọ́lé Ògúnkọ̀yà Gbẹ̀dú Master àwọn rèé lórí ètò
Eye wọlé ọmọlẹ́wà Tèmítọ́pẹ́ ara àwọn artist náà ń bọ̀ níjọ́ lọ́dún 15 náà nìyẹn. Mo rí yín o, ẹ kú àbọ̀ sórí ètò. Ẹniọlá Akínláyọ̀ mo rẹ́yìn náà o, ẹ kú àbọ̀. Gbẹ̀ngà Àríyọ̀ mo kí yín o. Àríyọ̀ Ìdòwú Àríyọ̀ mo rí yín, ẹ kú àbọ̀. Mọ́mí wa Lydia Olúkọ̀yà mo kí yín, ẹ kú àbọ̀. Látúndé Silva àgétí once more, ẹ kú àbọ̀. Bàbá wa àwọn ìbéèrè wa tó kù ẹ jáde pápápá bí aṣọ bàbá aṣọ náà. Wọ́n ní ta ló wù yín láti fojú kàn níjọ́ iwájú? Obama ni o. Ẹ fẹ́ rí Obama? Obama. Èmi Obama rèé. Àbí bàbá wa ní àwọn fẹ́ rí Obama. Èmi ní sọ bẹ́ẹ̀ mo ní Obama lè fẹ́ rí àti Trump. Ó yẹ wá jẹ́ kẹ́yìn rẹ̀ tẹ́mi fẹ́ rí lẹ́yìn náà fẹ́ rí. Wọ́n láì kéèyàn máa ṣe kọfí káàtì o. Bàbá wa ní àwọn fẹ́ fojú kan Obama. Tẹ́ ẹ bá wá rí Obama kílẹ̀ ẹ béèrè lọ́wọ́ ẹ̀. Mo kàn tí ẹ fẹ́ wo Ọlọ́run ìyanu Ọlọ́run ṣe tó pé ṣe nínú ayé ẹ̀. Wọ́n láwọn fẹ́ rí Obama, àwọn fẹ́ wo ìyanu Ọlọ́run tọ́lọ́ ṣe nínú ayé ẹ̀. Tó yẹ pé ọmọ dúdú ó wá jẹ president nílẹ̀ Amẹ́ríkà. Bàbá wa wọ́n ní ìlú wo ló wù yín láti lọ báyìí tẹ́ bá tiẹ̀ ní àǹfààní láti lọ. Tẹ́ bá lọ pé tíkẹ́ẹ̀tì ìlú ìrè o kẹ́ mú ìlú tẹ́ wó wù yín láti lọ pé àwọn ará tíkẹ́ẹ̀tì ẹ̀ fún yín ìlú wo lẹ fẹ́ lọ. Ẹ jẹ́ kí mi fún yín láwọn ìlú méjì mo sọ fẹ́ ẹ fẹ́ lọ Iraq ńkọ́. Ọ̀dà ìlú wo ló wù yín láti lọ gbà wọn. Jẹ́ni ẹ̀yin òrónú sèmi náà ti bá yín ronú ẹ̀. Wọ́n láàkì nǹkan tó wáyà àwọn ọmọ Yorùbá o. Ẹ̀rẹ́ nìkan tó ti bá yín ronú pé Afghanistan kẹ́ lọ bẹ̀ o, kẹ́ lọ Iraq ẹ̀ wá lẹ̀ lọ. Ọ̀dà ìlú wo lẹ fẹ́ lọ ẹ̀ ronú ẹ̀ tí ì sọ. Yeah, my life láti lọ sí France. Ó dáa bẹ́ẹ̀ bàbá Alẹ́ tẹ́ ẹ bá náà tó lérò ní tó ra tíkẹ́ẹ̀tì France fáwọn àwọn ṣe tán láti lọ sí France. Mọ́mí wa Lydia Olúkọ̀yà wọ́n ní ẹ̀ló l'Amẹ́ríkà yára pé ẹ̀ló àwa náà ní ẹ pẹ̀lẹ́ o ṣe wà. Túndé bá òkun là mo tún ti rí yín lórí Samuel Ayọ̀ Agboola ẹ kú àbọ̀ Mr. Instrumentalist ẹ kú àbọ̀ lórí ètò. Ó lọ díẹ̀ náà nù. Bàbá wọn wá ní ẹ̀kan mo ní ẹ̀kan èmi kàn ní kẹ́ ẹ kọ orin kinní fún wa ni. Àwọn èèyàn wá ní kẹ́ ẹ kọ orin ìṣẹ́jú méjì fún wa olórí wa ti wù yín. Tẹ́lá ti wá kọrin ẹ tán ẹ wá kọrin kí Dayọ̀ Agboola rédíò TV kẹ́ ẹ kọrin kí bàbá ló ń ta náà ló pa mísíkì mo ti lu pa. Ibi tí ẹ fi pè mí ya ó máa bẹ́tà kí n padà wá tí voice bá ti clear. Bọ́ọ̀sì yẹn náà ẹ fi kọ́ báyìí torí àìrẹ́fọ̀n talẹ̀ méjì ẹ lo bọ́ọ̀sì yẹn mìíràn báyìí. Yes, so àwọn alọ́dọ̀ Dayọ̀ Agboola rédíò a máa fún ọ ní highlight fẹ́rẹ́fẹ́. Yàbò mi sáájà wálé, yàbò mi sáájà wálé, yàbò mi sáájà wálé, yàbò mi sáájà wálé. Orí Dayọ̀ Agboola. Yàbò mi sáájà wálé. Kọ́wọ́ ojú tí ìrókò wà àbàtẹ̀wọ́ mọ́ ojú tí ìbọn ẹ̀gàn pé kó yí máa dùn mọ́ yà. Yàbò mi sáájà wálé. Ó lẹ́rí yẹn o wọ́n náà fẹ́ dúró nígbà tó máa da sẹ́yìn ògbọ́n ọkọ̀ kílà bẹ́ẹ̀ yẹn abínibí ni ó yàtọ̀ sábílítì nídìí ẹ ti gbé ẹ ń gbèrìn ní wọ́n ń tágbára ọ̀bá tágbára làwọn yẹn máa ń kó ìfúnpá kó ìbàtẹ́ náà kó bọ náà kó kínní wọ́n lẹ́nìkan wà tó wáyé pé wọ́n á ti débi tó ń lọ sára kàn ní ẹ bá mú o ó dénú òun ò nídìí àti gbèrìn àwọn yẹn náà pẹ̀lẹ́ lágbára wọ́n tó yẹn kó tó yẹn ti ìbọn mẹ́yìn tó yẹn ti ẹ̀wùmọ́tì tó yẹn ti eyéwó mára ọ̀rọ̀ lágbára ń bẹ̀ ẹgbẹ́ yìí gbèrìn ní ẹgbẹ́rin ní yọba ń dá fún yín bàbá wa. Lydia Olúkọ̀yà wọ́n ní Látúndé Silva òyìnbó olórin wọ́n wọlé o wọ́n ní more blessing bàbá ẹ ṣeun ńjọ́ wo lẹ́yìn náà bọ̀ lórí ètò òyìnbó olórin Maryland Látúndé Silva ó dẹ̀ pa àwọn náà play níjọ́ Friday níbi táyì ti play yẹn náà àwọn náà play ń bẹ̀ Látúndé Silva ní Music Empire mo kí yín o ẹ ṣeun wọ́n ní more blessing God bless you bàbá wa wọ́n wá ní kó ló di pé a kúrò lórí ètò wọ́n ní nínú àwọn orin yín tẹ́ ẹ ti ṣe èwo lẹ fẹ́ràn jù ń bẹ̀ tó pé òun gan làyò yín mọ̀ fún gbórin yín lẹ máa láìkì èwo lẹ fẹ́ràn jù ń bẹ̀ tó pé àyò yín. máa ń sọ pé ìta akọ máa ní pè ní lórúkọ Fàmílírunmú kí ló dé tí wọ́n pè ní Fàmílírungbọ̀n ó dà pé irunmú ni wọ́n ní táwọn kọ tó pè ní pèmí lórúkọ Fàmílírunmú o Fàmílírungbọ̀n nǹkan mo fẹ́ jẹ ni ọ̀jẹ̀ ń gbọ́n
na wetin I wan chop na you no make me wise wọ́n lórí táwọn láàkì jù nìyẹn bàbá wa ní kẹ́ bá fún àwọn ọ̀dọ́ wa àwọn ìwé wa àwọn irúgbìn instrumentalist tó dà àmì ò sọ fún yín pé bàbá yìí ń tẹ piano bàbá yìí fọn trumpet bàbá yìí fọn saxophone wọ́n dẹ̀ tún kọrin wọ́n dẹ̀ tún program lórí synthesizer multi instrumentalist ni wọ́n o wọ́n ní kẹ́ bá fún àwọn ìwé wa ẹ bá fún wọn ní advance ẹ bá fún wọn ní advice. Advice kan tí mo lè fún everybody náà ni pé kàn ẹ ṣe wájú ìtẹ̀yìn máa wò sáré and àdúrà ó máa ń ṣe a lot of things so ìwà pẹ̀lẹ́ and jẹmọ yẹ kí ọjọ́ ìdígbàgbọ́ nínú anything tó bá ṣe kó lè sọ pé ó ṣe. wọ́n ní advice á máa fún yín ni pé àdúrà ń gbà ju ògùn lọ wọ́n tún ní ìwà pẹ̀lẹ́ kẹ́ẹ̀fìsì kẹ́ẹ̀sì tún ní àforítì ní ohunkóhun tẹ́ bá ṣe. Atu Sukadai my friend from India how are you? mo sọ fún yín àwọn India gan wọlé. Atu Sukadai God bless you how is everything how is India God bless you my brother. Abiodun Adélàwọ̀ bàbá wa bò ní ọkọ̀ Adétutù mo kí yín o ẹ̀kú àbọ̀ Gbẹ̀dú master rèé lórí ètò wa ṣọwọ́nyá láti Dayo Agbola rédíò TV. Wọ́n wá ní the last assignment bàbá wa wọ́n ní kẹ́ fún wa ní nọ́mbà yín táwọn èèyàn lè pè sí tó lè pè yín lẹ́yìn ètò bóyá lẹ́gbẹ́ ṣòwò fún yín ni o bóyá béèrè lọ́wọ́ yín ni wọ́n ní kẹ́ pè nọ́mbà yẹn ẹ bá pè lórí agbe. Nọ́mbà yẹn máa jẹ́ 770. 770. 560. 560. 9712. 9712. Olẹ́gbọ́n yẹn wọ́n ní 770. 560 9712 nọ́mbà Gbẹ̀dú master nìyẹn o ẹ̀dá ẹ bá wọn sọ̀rọ̀ ẹ̀dá ìbàdàn gẹ́tì nọ́mbà yẹn ẹ lọ wá replay back kíkíní yẹn lọ lórí YouTube ẹ máa bá ń bẹ̀ tàbí kẹ́ ẹ lọ sí Samis Dayo Agbola ẹ máa bá ń bẹ̀ tàbí kẹ́ ẹ lọ sí Babalóńtà ẹ máa bá ń bẹ̀ tàbí kẹ́ ẹ lọ sí Dayo Agbo Media Diamond ẹ máa bá ń bẹ̀ tàbí kẹ́ ẹ lọ sí Dayo Agbola rédíò TV ẹ máa bá ń bẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣeun bàbá wa ẹ wo àgbáyé yóò kalẹ̀ gbogbo yẹn tó bá ṣe Ọlọ́run yóò mọ bù sí adúpẹ́ pé àpè yìí tá a wá wọ́n ní ẹ̀dá bá pè tó jẹ́ ni iyì ńlá ló fi fún ni o ètò bí Fibia Innocent ó kẹ́yìn náà inú ọ̀pọ̀ ṣókí lọ́bẹ̀ oge wọ́n máa wí pé ẹni tó bá bomi ìṣọwọ́ ńkọ́ ó bóúnjẹ ẹni tó bá bóde ọ̀fẹ́ ńkọ́ ó bá dùà ẹni tó bá ìṣẹ́ wọlé náà ní ẹ̀bá nǹkan rẹ̀ ẹ lọ wọ́n replay ẹ̀ tó bá yẹ pé ẹ̀ tí download radio application wa ẹ lọ download ẹ̀ Dayo Agbola rédíò TV ni o ó wà lórí Google Play Store ẹ lọ download ẹ̀ máa gbọ́ wa 24 hours ẹ pàdé wa lórí YouTube ẹ táàpù Dayo Agbola bẹ̀ gbogbo ètò rí àwọn ètò wa ẹ máa rí bẹ̀ ètò tòní dára bẹ́ẹ̀ rí ẹ lọ sórí YouTube ẹ kọ̀kọ́ Gbẹ̀dú master of Ṣọwọ́nyá Gbẹ̀dú master of Ṣọwọ́nyá ẹ lọ táàpù ẹ̀ sí ẹ máa rí lórí YouTube bákan náà lórí àwọn pages wa yìí ẹ lọ wo playback yẹ tí dìgbà náà bàbá wa ẹ bá kí àwọn èèyàn wa pé ó dìgbà kan náà ẹ tún máa wá lórí ètò bá kí wọn. ẹ̀yin èèyàn wa lé adúpẹ́ ò ẹ ṣeun ẹ má gbàgbé Dayo Agbola rédíò TV all the time kó máa ró. ẹ ṣe ẹ jẹ́ pé bàbá wa tẹ́ ti ń gbọ́ tẹ́sọ̀rọ̀ náà bàbá wa Ayéfẹ́lẹ́ Dr. Joel Ọláyínká ọmọ Ayéfẹ́lẹ́ MON àwọn àti Jẹ́gẹ́dẹ́ tó lùlù náà ṣe lè pọ̀ ẹ mọ̀ gbóhùn Jẹ́gẹ́dẹ́ ń bẹ̀ onáà náà bá ti yẹ rádọ̀ bóre gbóyè. Ọba rere ni mo dúpẹ́ ọba tó ṣàánú ayé ni mo dúpẹ́ ọlọ́run tó dá mi sí lọ́jọ́ tó ṣe rárá àbí èsì ó dúpẹ́.